ọ̀rẹ́ bò ń rìn lọ ọ̀rẹ́ máa fura. Àwọn ọ̀rẹ́ méjì wọ́n ṣekú pa ọ̀rẹ́ wọn kẹta nítorí àpò ìrẹsì ní ìpínlẹ̀ Èkó ló ti ṣẹlẹ̀. Ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Yàbá ní ìlú Èkó ó ti pàṣẹ wípé kí wọ́n ju ọ̀rẹ́ méjì Noah Tofuhom àti Raja Nanu sí àhámọ́ lórí ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ tí wọ́n sì pa ọ̀rẹ́ wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ṣẹ́gun Suzy lórí báàgì ìrẹsì mẹ́rìndínlógójì. Ọjọ́ Ìṣẹ́gun àná ni àwọn méjèèjì ni wọ́n káwọ́ sẹ́yìn rojọ́ níwájú adájọ́ májísírèètì Linda Balógun lórí ẹ̀sùn ìṣekúpani ní ìlú Èkó. Ilé-ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé Tofuhom àti Sanusi wọ́n gbìmọ̀ pọ̀ pẹ̀lú awakọ̀ orí omi kan tó ń kó ẹrù ṣúṣì bọ̀ láti Ṣẹ̀mẹ̀ wípé kó da ẹrù náà sínú omi kó sì pa arákùnrin ọ̀hún. Àmọ́ lóru bíi aago méjì ni wọ́n lọ dá ọkọ̀ ojú omi náà lọ́nà nínú odò Novu ní Ṣẹ̀mẹ̀. Níbẹ̀ ni a gbọ́ pé wọ́n ti fi pákó lu Ṣúṣì pa tí wọ́n sì ju òkú rẹ̀ sínú odò. Lẹ́yìn náà ni wọ́n kó àwọn báàgì ìrẹsì ọ̀hún lọ sí Badagry níbi tí wọ́n ti tà á ní 1.4 million naira fún obìnrin oníṣòwò kan tí wọ́n sì pín owó ọ̀hún mọ́ra wọn lọ́wọ́. Olùpẹ̀jọ́ ọlọ́pàá Chukwuembe Okia sọ fún ilé-ẹjọ́ pé ọjọ́ 12 oṣù kọkànlá tó kọjá lọ yìí làwọn ọ̀rẹ́ méjèèjì ṣiṣẹ́ láabi ọ̀hún. Olùpẹ̀jọ́ Okia ní ẹ̀sùn yìí tako ẹ̀ka 222 nínú ìwé òfin, ó sì ní ìjẹníyà nínú ẹ̀ka 223 nínú òfin ìwà ọ̀daràn títí ìpínlẹ̀ Èkó ọdún 2015. Báyìí ni wọ́n ṣe ka ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n lẹ́sẹẹsẹ. Àwọn afurasí méjèèjì náà ní ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Yàbá ló fẹ̀sùn kàn wọ́n wípé ẹ̀sùn tí ilé-ẹjọ́ fi kàn ọ̀kọ̀ọ̀kan wọn, ìwọ Noah Tofuhom ẹni ọdún 27 àti ìwọ Raja Sanusi ọmọ ọdún 38 àtàwọn míì tó ti sá lọ tí ọwọ́ kò tíì tẹ̀ wọ́n. Ẹ ṣekúpa Ṣẹ́gun Suzy ẹni ọdún 26 ní aago 2 òru nínú odò Novu ní Ṣẹ̀mẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Èyí tí í ṣe ẹ̀sùn tó ní ìjìyà nínú ìwé òfin ọ̀daràn títí ìpínlẹ̀ Èkó ọdún 2015. Ilé-ẹjọ́ kò gba àwíjàre àwọn méjèèjì náà. Ọlọ́pàá náà rọ ilé-ẹjọ́ pé kí wọ́n ju àwọn méjèèjì sí àhámọ́ títí ọ́fíìsì adarí olùpẹ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó yóò fi sọ ìmọ̀ràn rẹ̀ lórí ọ̀rọ̀ wọn. Adájọ́ májísírèètì Balógun ó gba ẹ̀bẹ̀ náà, ó sì pàṣẹ ní wàràǹṣeṣàyé pé kí wọ́n lọ dà wọ́n sí àhámọ́ Kirikiri. Adájọ́ májísírèètì ó wá sún ìdájọ́ náà sí ọjọ́ 22 oṣù kínní ọdún 2024. Àwọn ọ̀rẹ́ méjì wọ́n ṣekú pa ọ̀rẹ́ wọn kẹta lórí àpò ìrẹsì Kirikiri ló gbà wọ́n dúró ní ìpínlẹ̀ Èkó. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe tèmi dá ilé rárá nítorí tèmi ẹ bá subscribe.